Ìkirè central yìí náà láti wà pẹ̀lú bàbá ìmáàmù àgbà fún gbogbo ilẹ̀ Ìkirè. Bàbá ìmáàmù àgbà kí o gba àwọn èèyàn tí wọ́n ń wò wá. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ní ṣókí ẹ jẹ́ ká mọ ẹ̀kọ́ tí ọdún Iléyá tòní kọ́ wa. Alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa alihi wa sahbihi ajma'in wa ba'd. Ẹ̀kọ́ Iléyá pọ̀ àmọ́ ní ṣókí ọkọ̀ àbá ṣe nífẹ̀ẹ́ ara wa, ọkọ̀ àbá ṣe láàánú ara wa, ká nawọ́ ọ̀fẹ́ síra wa, ká nawọ́ àánú síra wa, ẹ̀yà apàléyá àpẹran àjẹ àmú àmọ́ àní dájẹ àáfàwọn ènìyàn àwọn tán bùkátà sí àfi lé wọn lọ́wọ́ bá bá tó ń lówó lọ́wọ́ àáfàwọn ènìyàn gbogbo ń tá a ní ẹni gbogbo léyìí ó ń mú kí ìfẹ́ wa kó so papọ̀ ó sì mú kí àwùjọ wa kí ìrẹ́pọ̀ kó dé bá gbé wa látara bẹ́ẹ̀ ìlọsíwájú ọmọdé bá àwùjọ ẹ̀kọ́ Iléyá pọ̀ jàǹtìrẹrẹ díẹ̀ sókè nìyẹn. Lónìí a rí ìṣẹ̀lẹ̀ tó dùn mọ́ nínú látọwọ́ ọ̀kan lára ọmọ ibi ìlú Ìkirè tó jẹ́ ẹ̀bùn pàtàkì fún bàbá ìmáàmù àgbà ilẹ̀ Ìkirè. Báwo ni ó ṣe rí lára yín lónìí nígbà tí wọ́n dédé lẹ kọ́kọ́rọ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ sí i? Well, alhamdulillah kọ́lọ̀ máa kó ṣàánú fún wa inú wa dùn ara wa sì yá ọlọ́run ọba ẹlẹ́san yóò bá ní san wọ́n lẹ́san olóore kọ́lọ̀ máa ṣe ń kó sí wa torí pé in tí mú ṣe dá wà ìpolongo ẹ̀sìn ọlọ́run bá ti mú yá ọ̀kan bẹ̀ ní mobility níṣẹ́ lẹ́yìn dẹ́nsìn àjẹ́ pé ìrìn wa yóò tún máa yá sí bí a kì máa ṣàwọn pàtàkì ìlànà. Ilé tó ń retí lọ́wọ́ àwọn ọmọ Ìkirè tó jẹ́ mùsùlùmí tó rọwọ́ orí. Ìlọsíwájú Ìkirè nípa àlámọ̀rí ẹ̀sìn a retí ẹ̀ lọ́dọ̀ wọn Central Mosque ti wá yìí ó ti tó yí padà tẹ́ bá tó lọ wo òkè ti ń jò à ń pè yín wá ẹwà ẹ̀yin náà wá lójú wò ó níta bá lè ṣe síbẹ̀ tó wà mọ́ bí fìtì pé eléyìí mọ́sáàsì eléyìí báyìí bó ṣe wà yẹn kò tí ì tẹ́ wa lọ́rùn. Ẹlẹ́kejì àwọn ọlọ́àfáà wa kán nawọ́ rẹ̀ sí wa kán nawọ́ àánú sí wa àwa ìgbowó olókùú àmọ́ kí ẹ bá fún ọ lówó ẹ̀bùn owó ẹ̀bùn dáadáa wọ́n gbà lọ́wọ́ wa sàrà àsọdákọ̀ wọ́n gbà ẹ tí ì bá gbowó olókùú ó bùkátà kẹ́ máa tọrẹ àánú fún wọn wọn ò lóko wọn ò lódò ẹ wá ràn wọ́n lọ́wọ́ ọlọ́run ẹ̀yin náà lọ́wọ́. Orúkọ mi ni Muslim Ọládìméjì Ọládìran Fọlọ́runṣọ́ the chief member of Ìkirè Land. Wa alaikum